dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ìròyìn káyé gbọ́ òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ènìyàn 23 gbẹ̀mí mì níbi ìkọlù tó wáyé ní ibùba àwọn ọmọ ológun ní ilẹ̀ Pakistan. Awakọ̀ àjàgbé kan ṣubú lulẹ̀ tí ó sì gbẹ́mí mì. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn 2 níbi ìkọlù tó wáyé ní ilé ijó kan ní ìpínlẹ̀ Anambra tí àwọn mìíràn sì farapa. Ọmọbìnrin ẹni 20 ọdún Sherifat Ajayi ni ó ti káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ilé ẹjọ́ tó wà ní Adó Èkìtì. Ọkùnrin kan gún ọ̀rẹ́ rẹ̀ pa ní ìpínlẹ̀ Èkó. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá màgánà. Àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ènìyàn 23 gbẹ̀mí mì níbi ìkọlù tó wáyé níbùba àwọn ọmọ ológun ní ilẹ̀ Pakistan. Kò dín ní ènìyàn 23 èyí tó jáde láyé níbi àdó olóró tó bú ní ilé ìgbé àwọn ọmọ ológun ní ọjọ́ Ajé. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé láàárọ̀ kùtù ní Dera Ismail Khan. Ọ̀pọ̀ ènìyàn ló gbẹ̀mí mì nígbà tí wọ́n sùn pẹ̀lú aṣọ tí kìí ṣe ti àwọn ọmọ ológun. Èyí sì wá jẹ́ kí ó ṣòro láti mọ̀ bóyá gbogbo wọn òun ni wọ́n jẹ́ ọmọ ológun. Ní àfikún, ènìyàn 27 ni wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ náà nígbà tí àdó olóró náà tí ó bú àwọn ọmọ iléeṣẹ́ ológun kò tí ì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Awakọ̀ àjàgbé kan ṣubú lulẹ̀ tí ó sì gbẹ́mí mì. Awakọ̀ kan tí orúkọ rẹ̀ jẹ́ Johnson Samson ni wọ́n ní ó ṣubú nínú ẹ̀yìn ọkọ̀ rẹ̀ ní ọjọ́ Ajé ní Dangote Agrosac area, Ìbẹ̀sẹ̀, Ogun State. Ìwé ìròyìn Punch ní awakọ̀ ọ̀hún ni ó sọ fún àwọn ọ̀kan lára wọn ọ̀hárẹ̀sì pé ó rẹ òun àti pé òun fẹ́ lọ sinmi lẹ́yìn ọkọ̀. Nígbà tí wọn kò rí fún ìgbà pípẹ́ ni wọ́n rán ọ̀kan lára wọn láti lọ wò ó níbi tí wọ́n ti bá a wípé ó ń jàkóró ikú tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn Jaji níbi tí dókítà ilé ìwòsàn náà ti sọ wípé ó ti jáde láyé lẹ́yìn àyẹ̀wò tí wọ́n ṣe fún. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, Ọmọlọ́lá Òdùtọ́lá, fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ọkùnrin kan gún ọ̀rẹ́ rẹ̀ pa ní ìpínlẹ̀ Èkó. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ebo Joshua ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ Adéyẹyè Adédọlápọ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó gún ní agbègbè Bárúwá Ìpájà ní ìpínlẹ̀ Èkó. Punch Metro sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní aago 6:00 ní ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì. Ẹnìkan tí ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ní ọ̀rẹ́ olóògbé ẹni tí ó sùn ní ilé rẹ̀ ní alẹ́ kí ó tó pa á. Ó ní òun fẹ́ lọ wo alábàágbé òun ni òun bá a nínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n ti gún un látọwọ́ ẹni tó sùn inú ilé rẹ̀.
ó fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí ó ní òun sì ní ìrètí pé ìdájọ́ òdodo yóò borí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn méjì níbi ìkọlù tó wáyé ní ilé ijó kan ní ìpínlẹ̀ Anambra tí àwọn mìíràn sì farapa. Ìdàrúdàpọ̀ wáyé ní ilé ijó alẹ́ kan ní ìjọba ìbílẹ̀ Idemili ní ìpínlẹ̀ Anambra láti ọwọ́ àwọn jàǹdùkú tí ẹnikẹ́ni kò mọ̀ wọ́n, níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn méjì tí àwọn mìíràn sì farapa gẹ́gẹ́ bí ìròyìn tó ń jà ràyìnràyìn. Wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n fẹ́ gbé ẹni tó ní ilé ijó ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn nígbà tí àwọn ikọ̀ aláàbò kò jẹ́ kí wọ́n ráàyè ṣe iṣẹ́ láabi wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, èyí tí ó jáde láti ẹnu DSP Tochukwu Ikenga. Ọmọbìnrin ẹni 20 ọdún Sherifat Ajayi ni ó ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní ilé ẹjọ́ kan tí ó fìdí kalẹ̀ sí Adó Èkìtì lórí ẹ̀sùn jìbìtì àti dídà àlàáfíà agbègbè rú. ASP Caleb Léramo sọ fún ilé ẹjọ́ pé oṣù keje tó fi dé oṣù kọkànlá ní agbègbè Agric Olópẹ́ Junction ní ìpínlẹ̀ Adó Èkìtì níbi tí ó ti ń bá wọn ta ọjà ni ó ti gbé owó tó tó 1.9 million naira tí ó rí níbi ọjà tó tà lórí oúnjẹ adìẹ tí ó jẹ́ ti ọ̀gbẹ́ni Oyèkúnlé Táíwò tí ó sì sọ owó náà di ti ara rẹ̀. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni Adégbóyèga fálọ́wọ́ ọ̀rọ̀ ilé ẹjọ́ láti gba onídùúró rẹ̀. Agbẹjọ́rò àgbà ọ̀gbẹ́ni Saka Fúnṣọ́ wá gbà kí wọ́n gba onídùúró rẹ̀ pẹ̀lú 50,000 náírà. Ó wá sún ìgbẹ́jọ́ ọjọ́ 15 oṣù kìíní ọdún 2024. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ wa fún tòní. Ẹ pàdé wa nígbà tó bá di ní ọ̀la. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwa Funmilayo Adesewo. Káfíńrè pàdé o.